Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. Àwọn èèyàn wà mẹ́yẹn. Gọ́ọ̀mẹ̀ntì wà bẹ́yẹn. Olóyè Sunday Igboho tún ṣe bẹbẹ o látàrí bí òun àti àwọn ikọ̀ rẹ̀ ṣe wọnú igbó Old National Park ti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti tójúbọ bó ṣe ń lọ nínú igbó yìí. Wọ́n sì lo ẹ̀rọ tí ń ya àwòrán láti òkè tí a mọ̀ sí drone láti fi wo gbogbo bó ṣe ń lọ nínú igbó Old National Park yìí. Ẹ wo wọ́n rí nǹkan nínú igbó yìí. Kí ni Olóyè Sunday Igboho àti ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ìrẹ́kùn rí nínú igbó? Àìsí ńbẹ̀ láì bá wọn dá sí o. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ bá mi pín fọ́nrán yẹn, ẹ bá mi like, ẹ bá mi share káàkiri. Mo wá láti wá yànnàná àwọn kankan láti jẹ́ kẹ́ mọ̀ bí nǹkan ṣe ń lọ lórí àwọn nǹkan tá à ń kojú nílẹ̀ Kóòtù Òjìrè. Olóyè Sunday Igboho tún ṣe bẹbẹ o. Ìròyìn ayọ̀ lélẹ́yìí sì jẹ́ fún ìdásílẹ̀ Ìrù Ẹkùn fún Olóyè Sunday Igboho Òòṣà. Ẹ̀yin tẹ́ sọ wípé Ìrù Ẹkùn kò yẹ kó wáyé, kò yẹ kí wọ́n fún un láǹfààní láti ti ọwọ́ Olóyè Sunday Igboho wáyé. Ibo lẹ fẹ́ fi ojú sí lásìkò yìí? Ẹ̀yin tí bá Gani Adams tẹ́ ń sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ibo lẹ fẹ́ fojú sí lásìkò yìí? Ẹ̀yin tí OPC. Ìpè lélẹ́yìí fún ẹ̀yin náà láti jára mọ́ ohun tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò. Ẹ má jẹ́ ká envy àṣeyọrí yìí látọ̀dọ̀ Olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká rí gẹ́gẹ́ bí wake up call sí ẹ̀yin náà láti tẹra mọ́ iṣẹ́ nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ètò ààbò ọ̀rọ̀ gbogbo wa ni. Olóyè Sunday Igboho ti fi tinútinú tọkàntọkàn tún ṣe àṣeyọrí pẹ̀lú eléyìí o. Nítorí wípé wọ́n ní ìfẹ́ ilẹ̀ Yorùbá, wọ́n mú ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá, wọ́n mú lókùnkúndùn ló bí àṣeyọrí yìí. Kò ní tán síbẹ̀ o, Olóyè Sunday Igboho. Ẹ máa rí fúnra yín báyìí, ẹ máa rí Ìrù Ẹkùn has come to stay. Ìrù Ẹkùn ti wáyé láti wá ṣe ohun tí Ọlọ́run rán láti wá ṣe nílẹ̀ Yorùbá láti ọwọ́ Olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká polongo eléyìí, ẹ ká pín káàkiri kí àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀tá àbí tí wọ́n jẹ́ aninilára sí Olóyè Sunday Igboho kán lè tún rí pé eléyìí níbi ṣeré kì í ṣe kékeré rárá, kì í ṣe kéré mí. Olóyè Sunday Igboho ti ṣe eléyìí náà. Mo tẹ̀ nífẹ̀ẹ́ sí Olóyè Sunday Igboho, wọn ráyè àti máa fáwọn èèyàn kan lésì lásìkò yìí. Action ni wọ́n ń wá, ni wọ́n fẹ́ máa gbé jáde lásìkò yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń bẹ̀ yín ni, tó bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody. À ń bẹ̀ yín ni, gbogbo ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ gbé à bẹ̀ yín ni. Ẹ jẹ́ kí n mú yín lọ gbọ́ ọ̀rọ̀. A bá wa mú àwọn ọmọ náà wálé láyọ̀ àti àlàáfíà. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní padà. Ilẹ̀ Yorùbá máa dìde àjà láṣẹ Olódùmarè. Á dára fún wa o, nínú àgbàrá kì í fòkòtò. Èrè ayé wa ò ní fò wá lò. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, Yorùbá wípé wíwí kan kì í pò wíwí. Bẹ́ẹ̀ ni aṣọ fífọ̀ kì í paṣọ. Tí a bá kọ̀ tá a bá wí, tàbí tá a bá kọ̀ tá a bá dákẹ́, yóò bá ń tó dára jẹ́ mọ́ wa lára. Ìgbà tó bá yẹ kọ́mọ Yorùbá ó gbégbégbégbé àti gbé àwa dìṣòro, torí pé wọn ò ní dá òtítọ́ mọ̀ yàtọ̀ sí irọ́ mọ́. Tẹ́ bá dẹ̀rán tí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, mo pariwo fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, mo pariwo fún gbogbo àwọn àgbààgbà tó ń bẹ ní ipò àṣẹ àtọmọdé àtẹ̀yìn alágbára ilẹ̀ Yorùbá àtẹ̀yìn tẹ́ wà ń pò, pé orin tá a kọ ní ọdún 2025 ẹ má jẹ́ ká kọ irú orin bẹ́ẹ̀ ní 2026. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé èyí tá à ń kọ ní 2026 lọ́wọ́ ó ju eléyìí tá a kọ ní 2025 lọ. Ìgbà tó yẹ káwọn bàbá wa tètè káràmásìkí ariwo tá à ń pa, bó tètè pé ń gbà yẹn lọ wọ́n rí wa gẹ́gẹ́ bí aláìníṣẹ́, ṣùgbọ́n àwọn bàbá yẹn ti wá dìde. Ṣé wàá yẹ ká tó wá rí nǹkan tí ó wà máa ba iṣẹ́ yẹn jẹ́? Bó tètè pé wọ́n ní wọ́n jáde síta wọ́n bú èmi tẹ́mi ti dé bílà I don't care, àfi tí ń bá rí lórí ọ̀rọ̀ Yorùbá yìí. Bó tètè fi gbákọ́sọ wípé bàbá Èkìtì, I'm not a blogger. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa pè mí, bàbá Èkìtì ó yá kí ni mo fẹ́ kẹ́ bá mi treat ẹ̀, lágbájá gbowó lọ́wọ́ mi kò san, lágbájá ó bá mi kọ́lé kò kọ́ tó màá ní kì í ṣe iṣẹ́ mi ò ń ṣe blogger. Ọ̀rọ̀ Yorùbá ló ká mi lára torí ọjọ́ ọ̀la ti tèmi ni, ọjọ́ ọ̀la ti gbogbo wa dẹ̀ ni. So tá a bá rí nǹkan tó lè mú ọjọ́ ọ̀la wa mẹ́ẹ̀ tá a bá lè sọ, a jẹ́ wípé àwa fúnra wa gangan láfààyè gbàgbàkúgbà. Èrè ìdí tí somebody like me
tí mo fi yà ńlágbájá tẹ̀mí mọ́lẹ̀ àwọn kan jà nígboro ẹ bá wá dá sí you will never see me there but tó bá jẹ́ ọ̀rọ̀ Yorùbá tó bá jẹ́ ọmọ ìyá mi ló ṣe ń tí ọ̀dà tó jẹ́ ọmọ bàbá mi ló ṣe ń tí ọ̀dà àfi kí bàbá Èkìtì ọmọ gbọ́ èmi ọ̀sọ̀ wọn dẹ̀ wà díẹ̀ dáadáa ẹ jẹ́ aránṣẹ́ wa níbi tó ti yá o gbogbo wa láti mọ̀ now ọ̀tọ̀ ní ìgbà tí Sunday Igboho ń pariwo pé ewu ń bọ̀ inú ewu la wà táwọn kan sọ wípé popularity ló ń wá kiri táwọn kan sọ wípé owó ló ń wá kiri táwọn kan sọ wípé ó fẹ́ kán mọ òun náà ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti wá mọ̀ sí pé kì í ṣe pé Sunday Igboho fẹ́ kán mọ òun kì í ṣe pé Sunday Igboho ń wá owó kiri kì í ṣe Sunday Igboho ń wá recognition ṣé òyìnbó yẹ correct ẹ lò sẹ́jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí Sunday Igboho ń sọ ń gbà yẹn lọ́nà ló ti ń wá sí ìmúṣẹ náà bẹ́ẹ̀ ni tábà ní ó yẹ kájọ sowọ́ papọ̀ kárán aṣọ wa níbi tó ti yá a pé àwọn bàbá yóò dá sọ̀rọ̀ wa nígbà táwọn bàbá yìí tún dá sí ṣé ó yẹ ká tún máa bá nǹkan jẹ́ á dára fún wa ẹ ti rí tọ́pìkì mi lé ní ìbá ti jà wá o nínú ìrèkèrindò bàbá Èkìtì lénìí bó ti jẹ́ pé mọ́tò tí mo gbé kiri wà lọ́nà ó ti bàjẹ́ sọ́nà láàrin inú gbó tó wà èmi tẹ̀ dúró ń bẹ̀ bí àmà rẹ̀ ní tó máa assist ẹni tó débẹ̀ ní pé bàbá Èkìtì yá ẹjọ́ sáà mi ò mọ̀ yín rí òbọ̀ tí nǹkan tí mo rí lára mọ́tò yìí ìrù ẹkùn yìí mo mọ̀ pé máa wúlò fún wa tó bá dẹ̀ dọ̀la àmú mẹkáníìkì lọ síbi mọ́tò yẹn já lọ ohun tí mò ń tà láti sọ rèé nígbà tó ṣe lọ́ńṣìn ìrù ẹkùn mo lórí ọ̀fẹ́ bàbá mi kan fún mi lówó tá lọ ṣe stíkà mo lẹ̀ mọ́ mọ́tò yẹn táwọn èèyàn bá ti rí ìrù ẹkùn lọ́tún ìrù ẹkùn lósì ó wá fún mi ní mòrà láti lè máa jáde lọ káàkiri mo lórí ọ̀fẹ́ àti lọ sí ìlú bíi 5 lénìí both Èkìtì and Ondo state ìlú kan lẹ́mi sọ ìlú 2 ní Ondo state mẹ́ta ní Èkìtì níbà yìí ṣe ló dàbí pé wọ́n ti ṣe meeting pé tí ọmọkùnrin yẹn bá dé nǹkan báyìí la máa béèrè lọ́wọ́ ẹ̀ tí wọn ò dẹ̀ tí àìní àtàwọn ò dẹ̀ ríra rí èmi kan máa ti débi tí àwọn èèyàn wà máa páàkì mọ́tò kan lè rí ìlú ẹkùn tí mo kọ sáré tí mo lẹ̀ mára mọ́tò máa ṣe bí pé mo fẹ́ lọ ra nǹkan àkọ́kọ́ mo lórí ọ̀fẹ́ àti mú wọn bá àwọn bàbá kan pàdé ní Ondo state tí mo lórí ọ̀fẹ́ àti jòkó láàrin wọn pé bí wọ́n ṣe gbé OPC dére at the end of the day gbogbo ara wọn náà fi ṣiṣẹ́ fún OPC dà wọ́n OPC ò ṣe èso rere fún wọn OPC balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ kàkà ilé tó yẹ kó tó máa ṣàtúnṣe pè lẹ́ni tó jẹ́ olórí tó máa gbé wọn ṣẹ́ ẹ ti mẹ́ni yẹn mo sì máa darúkọ ẹ̀mọ̀ pé kì í ṣe pé bàbá Èkìtì ń bẹ̀rù wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n ní kí ni assurance táwọn lè rí now pé kì í ṣe orú ìwà tí OPC wù OPC Gani ní ìrù ẹkùn náà tún máa wù pé bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ OPC ṣe dáa nígbà tí bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn àtàwọn àgbààgbà kọ̀ọ̀kan tó dá OPC lẹ̀ OPC ń perform excellent mo ti sọ rí dáadáa ṣùgbọ́n ní tí wọ́n sọ fún mi lénìí lèmi ń sọ fún yín ohun tí mo dẹ̀ fi dá wọn lóhùn màá tún sọ ohun tó tún. ní ẹgbẹ́ ajìjàngbara di ẹgbẹ́ tá a fi ń gba ìyàwó ara wa lẹ́gbẹ́ ajìjàngbara di ẹgbẹ́ tá a fi ń gba ilẹ̀ ara wa bí wọ́n ṣe ń sọ fún mi nìyẹn o pé nígbà tí bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn àtàwọn tíìmù wọn máa wá sí. ẹ má bínú kọ́ ọ̀yẹ́ ló ń kọ́ ti ẹjọ́ ẹ má bá mi lọ́ọ̀fà ńlá ẹ̀kẹ́ wọ́n ní ìdí láwọn fẹ́ mú mi lọ sínú hall tí bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn tó ti bá wọn sọ̀rọ̀ àwọn bàbá tí mò ń sọ̀rọ̀ lẹ́nìí màá rí bàbá 70 ńbẹ̀ àwọn àgbàlagbà àwọn bàbá 65 or 67 àwọn tó sọ wípé àwọn wà ní ọ̀dọ́ ńgbà yẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ti lé above 50 today pé ṣùgbọ́n nígbà tí ìlú yí ẹgbẹ́ àjìjàngbara di ẹgbẹ́ tá a fi ń gba ìyàwó ara wa ẹgbẹ́ àjìjàngbara di ẹgbẹ́ tá a fi ń gba àfẹ́sọ́nà ara wa tá a fi ń gbalẹ̀ pé lọ́dọ̀ wọn bíbá wọn fi OPC gba oko kòkó pé kí ni assurance pé ìlú ẹkùn ò ní dàbí titi ẹ̀ mo wá rẹ́rìn músẹ́ mo fẹ́ gbẹ́ ẹnu kan mo fi rẹ́rìn mo wá sọ fún wọn pé olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá yàtọ̀ sí Gani Sunday Adéníyì Adéyẹmọ Májàsọ́lá Àdìsá Ògọ̀ ó yàtọ̀ sí Gani torí Àdìsá lóríkì ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbé fáwọn Aláàfin ó yàtọ̀ sọmọ tápà ọmọ ọkọ ni lóòótọ́ lára ọmọ ọkọ ọmọ àlè àmọ́ jáde ńbẹ̀ Sunday Ìgbòho yàtọ̀ mo ní ìgbórúkọ yẹn ní sà Májàsọ́lá Òjàsọ́lá Ọlọ́run ọba mi ti dirí ẹwà títí ẹ fún láti di ọ̀run wa mo ní ìyẹn gẹ́rẹ̀ kì í ṣe ní kì í ṣàná tá a bá pè èèyàn bíi 10 jọ nínú èèyàn 10 tá a pè jọ yẹ àárí 8 nínú wọn tá a sọ pé Sunday Ìgbòho ti ṣe mí lóore rí pé nígbà tó wà nínú ìgbèkùn Sunday Ìgbòho ló gbà wọn kúrò lọ́wọ́ ìgbèkùn ẹ bá mi lọ́ọ̀fù program mo fẹ́ kó rìn ó lè ní part 1 ó lè ní part 2 mo ní ìyẹn lọ bẹ́ẹ̀ Sunday Ìgbòho dẹ̀ ajáàkì ìrù ẹkùn àwọn bàbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá
àwọn àgbààgbà tó jẹ́ pé lójoojúmọ́ wọ́n rèrò bí ìran Yorùbá ó ṣe ní ìtẹ̀síwájú táwọn fi bọ́ nínú ìgbèkùn yìí láti day one tí wọ́n ti mú olóyè Sunday Igboho ní Kútọ́nù tó ti wà ní ọ̀sán ààrẹ síbẹ̀ because of the Yorùbá race náà ti sọ pé Igboho yẹ ká ní security tí ó dúró gẹ́gẹ́ bí fún ìran Yorùbá pé tó ti pé n tó ń bọ̀ yìí tó bá délẹ̀ tọwọ́ Yorùbá ò ní ká àwọn àgbààgbà yẹn ló kóra wọn jọ náà pé Sunday Igboho sáàrin ókè lọ wádìí ẹ lọ mórúkọ báyìí ẹ kórúkọ báyìí lẹ̀kẹ́ wádìí sí kí ìlú ẹkùn tó wá jáde síta pé Sunday Igboho wá pé àwọn bàbá yẹn mo ti rí orúkọ tí àwọn onílẹ̀ fọwọ́ sí tí mo fẹ́ lò continue ọmọ wa tẹ̀síwájú mo ló yàtọ̀ sí ẹni tó jẹ́ wípé wá ajá kẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá wa mo ti sọ dáadáa bí àwọn bàbá tàná they have good visions wọ́n ti rí pé ohun tó ń ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá lónìí àwọn bàbá wa kan ti rí tipẹ́tipẹ́ mo wá ní ìmájìsà kí OPC má sọ ògo ẹnu tú Gani ṣé ẹ rò pé gbogbo ayé tí àwọn Fúlàní jẹ nílẹ̀ wa ìwádìí jẹ ni Sunday Igboho did not hijack ìlú ẹkùn gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ló lọ́wọ́ sí àwọn ọba gidi ilẹ̀ Yorùbá àwọn ojúlówó ọmọ kóòtù òjìrì ọmọ Oòduà wọ́n ń lo Sunday Igboho gẹ́gẹ́ bí akọni ọmọ tó ṣe rán níṣẹ́ tí ò ní dójú tì wọ́n ni pẹ́sọ ìlú ẹkùn ó yàtọ̀ sí OPC Gani mo wá ní musa ǹjẹ́ ìmọ̀ pé kìí ṣe Gani ló dá OPC lẹ̀ wọ́n láwọn mọ̀ mo ní ǹjẹ́ ìmọ̀ kìí ṣe ète àtọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ọgbọ́n tápà ló fi gba OPC lọ́wọ́ àwọn bàbá wa tó parọ́ mọ́ wọn wọ́n láwọn mọ̀ mo ní kí lẹ́ fi tẹ́ wọ́n fi ọmọ ọkọ tẹ́ fi ń wí ọmọ àlè ṣẹ́gbọ́n mi sà ìlú ẹkùn ó yàtọ̀ sí OPC bàbá mi àti ìyá mi tẹ́ ń gbọ́ mi torí ó lè jẹ́ pé bọ́n ṣe ń béèrè lọ́wọ́ mi ní Oǹdó àti Èkìtì bẹ́ẹ̀ náà ń béèrè káàkiri ní ilẹ̀ Yorùbá tó kù pé bí OPC ṣe dé náà nìyẹn èrè wo la rí jẹ nínú OPC Dr. Siko adára fún yín ojú òní tìyín at the end of the day OPC bẹ̀rẹ̀ sí ń dà wá ni wọ́n fi ń gbà yàwó ara wọn ìlú ẹkùn belong to all of us ìlú ẹkùn are ready to flood the Fulani out of our land torí mo ṣe ń padà bọ̀ sórí tọ́pìkì yẹn pé ǹjẹ́ Fúlàní Yorùbá wà nílẹ̀ Yorùbá tí Yorùbá ti sí èèyàn kan tó jẹ́ Fúlàní Yorùbá nílẹ̀ Yorùbá kí ọmọdé wa àtàgbà wa mọ̀ kí iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe mo wọ́n ní sà ẹ má fojo pòjó ẹ má fi fàlí pé fàlì ó yàtọ̀ síra wọn ìlú ẹkùn látọwọ́ àwọn ojúlówó ọmọ Yorùbá ni that they are ready to serve the Yorùbá land bàbá mi ọmọ bá àná tí yóò nígbẹ̀sà ẹ má fi wéra wọn kò sẹ́ni tó lè hijack ìlú ẹkùn àtọ̀ ìgbé ayé tí OPC gbé ìlú ẹkùn lè gbérú ìgbé ayé bẹ́ẹ̀ torí ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè dẹ̀rẹ́dẹ̀ yàtọ̀ sí ọmọ ọkọ the majority àwọn èèyàn nígbà tí Gani parọ́ mọ́ bàbá fẹ́ di Fáṣẹ̀hùn tó wájá kí OPC lọ́wọ́ bàbá fẹ́ di Fáṣẹ̀hùn àwọn tó tẹ̀lé Gani lẹ́yìn lọ́ngbà yẹn lọ́hùn mo ní at the end of the day Gani jojú wọn mo ní torí pé ó ń wá owó ó dẹ̀ ti fi Yorùbá mẹ́kì owó mo ní kí Sunday Igboho kó tó jọyìn pé tẹ́ ẹ bá continue láti máa parí ìran Yorùbá jẹ́ kóníkálukú ọmọ lọ́nà títí ẹ̀ ọmọ Adéyẹmọ ti wà nínú owó ọmọ Adéyẹmọ ti wà nínú money Sunday Igboho ó yàtọ̀ o ìgbé ayé ìrọ̀rùn ló ń wá fún ìran Yorùbá èrè ìdí tó ti fi volunteer ara ẹ̀ nìyẹn pé no ikú ò lè máa pa ìran Yorùbá lójú kó máa wòran mo wá ní sà lóòótọ́ yìí ní àwọn OPC kan OPC bàbá fẹ́ di Fáṣẹ̀hùn wọ́n wà lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá OPC new reform àbí ó wà lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá OPC new era ó wà lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá mo ní ẹni tó dẹ̀ pé náà ní Gani torí ẹ̀yin àgbà Yorùbá náà lẹ sọ pé ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wó ọ̀nà tó dẹ̀ lóòótọ́ ni Sunday Igboho ló dá ìlú ẹkùn lẹ̀ ló jẹ́ olórí làwọn bàbá yẹn fi ṣe olórí pé ọmọ ó kájú ẹ̀ àwọ̀ ẹ̀ kájú ìlú wọn lọ́wọ́ máa jẹ́ kárí bí kò ṣe déédéé tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ lẹ́kìtì ṣe ló yẹ kí Sunday Igboho kó tó dé láti Ìbàdàn dé Èkìtì kó ti rí pé àwọn tó wà lẹ́kìtì ti ṣe bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní tó wà fún nìyẹn ẹ má fojú pòjó wa mo ní sàẹ́ wo Gani jáde síta olóhùn lọ́mọ ogun 5 million tí Amẹ́ríkà ò ní Fúlàní dẹ̀ ń gbé àwọn ọmọ wa gbogbo wọn pa wá bẹ́ẹ̀ nípa ẹran wọn kidnap wa òun dẹ̀ ń lọ sí Olókun festival Ọ̀ṣun Òṣogbo festival Egungun festival Ọya festival Igi festival Òkè Ìbàdàn festival show that n tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá kò kàn án mo ní sà tẹ́ ẹ bá wá fi òjò Gani gbin ọkà tí ìran Yorùbá bá tú tán Gani níbi tó lè sá lọ o á sá padà sí Tápà nílùú bàbá ẹ o á sá padà sí Tápà nílùú bàbá ẹ pé sà níbo lẹ́yìn fẹ́ sá lọ níbo lẹ́yìn fẹ́ sá lọ
bàbá kan sọ mbẹ bàbá kan wà dìde ìrìn àjò mi tẹ nínú ìrìn kiri ní bàbá Èkìtì lẹ́ni o the alani of Yorùbá land wọ́n ní bọ̀tì ìwọ̀n Gani sọ nínú fídíò ẹ̀kọ́ tó ń wò pé ń kọ lẹ́tà àwọn gómìnà ò lè dá lóhùn àdá lóhùn wọn lè dá lóhùn tẹ́ bá ti rí quality tó wà nínú èèyàn tẹ́ bá ti mọ irú tí ènìyàn jẹ́ mo ní láyé ìjọ wọn nígbà táwọn bọ́dà wa máa rán wá sí obìnrin lọ fún wọn lọ sọ fún wa pé mò ń pè é lọ sọ fún wa pé mò ń pè é ẹ̀bá ògiri làwọn bọ́dà wa máa dó sí àwa lámàṣà gbàgbà ẹ káàárẹ̀ ìhàn nǹkan ọjọ́ mẹ́ta mà ọmọ lágbájá ọmọ tàmẹ̀dù bóyá ni mi ń bẹ̀rẹ̀ àti ṣayọ̀ ṣayọ̀ ọmọ ẹ̀ máa ń pè ẹ̀ tó bá dé wà báwo ni bọ̀dá mi kí n ha bọ̀dá mi ẹ̀rọ náà ní ìbò náà wà má sọ̀rọ̀ sókè bọ̀dá mi ní kẹ́ wá àwa lọ nígbà tí wọ́n ti ń sọ̀rọ̀ láti pé mi dẹ̀ fẹ́ ra báyìí àwọn ní ìfẹ́ lè yòlè láti èyí tó jẹ́ pé owó ló fi bẹ̀rẹ̀ owó ni Gani wá go and check the letters before kó tó kọ lẹ́tà ló ti sọ fáwọn pé ṣóun ló ń gba security vote ni àṣẹ lọ bá àwọn tó gba security vote and everybody know that this government the majority àwọn tó jẹ́ government they are not have anything to do ẹ wo Ṣèyí Mákindé ẹ wo gómìnà wa lẹ́ǹdó lẹ́kìtì mi báyìí I'm sorry to say it mi ò tún sọ́ọ̀rì láti sọ lẹ́dà oníyọ̀ wọ́n gbẹ̀yìn wọ́gbó láti bí going to a month tí ó bá ti ní ju a month lọ ohun tó mọ mú lọ́yọ̀ àwọn olóṣèlú wa ni how to re-elected back ní ká má padà ká má ṣòṣèlú ṣùgbọ́n ká má fi ẹ̀mí ọmọ Yorùbá tó ń dìbò fún wọn ṣòṣèlú mọ́ Sunday Igboho fi Yorùbá wá owó tí gbogbo wa mọ̀ ni mo ti sọ rí dáadáa n tí mo dẹ̀ sọ fún wọn bẹ́ẹ̀ ni mo ní nígbà tá à ń ṣe rálì kiri ọwọ́ Sunday Igboho láti máa ń gbowó mo ní mo wà nílẹ̀ nígbà táwọn ẹgbẹ́ bíi mẹ́jọ kan mi ò fẹ́ dárúkọ àwọn ẹgbẹ́ yẹn tó há 500,000 lé wọn lọ́wọ́ owó sì ní 500,000 gbà yẹn mo ló yàtọ̀ sẹ́ni tó sọ wípé kákọ́kọ́ lọ wá 20 billion wà kó fi strategize lára lẹ́tà tó kọ sáwọn kìíní pé wọn ò lè máa gba security vote ká máa ẹ̀fẹ́ nípòun tó gba security vote ní kó máa jáde síta mo ní moreover nígbà tí ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò brother wa Arogundade ó lóun sọ wípé àìjẹ méjì ló kó ọ̀dọ́ba if you want OPC to have effect to have meaningful in Yorùbá land gbé OPC ńlẹ̀ jẹ́ ká yan another leader fún OPC kí wọ́n gbé Ààrẹ Ọ̀nà Kakanfò tí bàbá Aláàfin Ọ̀yọ́ fi ẹ jẹ gbogbo dání ó ní tí Gani fi sọ fún un ni pé OPC yẹn ló máa fi defend Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ ṣé kò fi OPC defend Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ lóòótọ́ ṣé OPC have meaning in Yorùbá land the answer is no mo ní sòsà ẹ má fi wéra wọn irú ẹkùn ò lè dàbí OPC láéláé ṣẹgbọ́n mi irú ẹkùn kò lè dàbí OPC bó lẹ́yìn àgbà náà lẹ́ máa sọ wípé orí ilẹ̀ ẹja ti ń bàjẹ́ tó lórí ò bá ti wà òkè àwọn tó tẹ̀lé lẹ́yìn ò lè wà òkè lára àwọn ìrìn àjò tí mo rìn lénìí pé ẹja jọ sowọ́ papọ̀ kájọ gba ilẹ̀ wa nínú ìgbèkùn délé ta wà yìí ẹja jọ sowọ́ papọ̀ kájọ mọ̀ wípé ojúṣe wa ni ẹ má torí pé OPC wọ́n wọ́nbù wọ́n fọ́nbù ẹ má torí pé OPC wọ́n gba owó lọ́wọ́ ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀ ń dá owó síbẹ̀ ni àwọn kan ṣe ń dalẹ̀ títí today nínú every Tuesday Fúlàní dẹ̀ wà nínú gbogbo àwọn pàwọ́ bẹ́ẹ̀ nípa ẹ̀rọ wọn àrí kankan ṣe sí wọn wá gọ́ọ̀mẹ̀ntì fún wọn ṣe wọn wá ní gọ́ọ̀mẹ̀ntì wo ló máa support Gani when they know the type of irú èèyàn tí Gani jẹ́ that is question tí àwọn èèyàn mi ní Ondo state tán béèrè lọ́wọ́ mi níbi tí Gani gẹ́gẹ́ ti sọ pé ń wá ọ̀rọ̀ pọ̀ gan wọ́n dàbò mi gan bẹ́ẹ̀ o ká tó wá dé kété màá dárúkọ ìlú yìí Ìgbára Odò àti Ìkẹ́rẹ́ wọ́n bá mi pàdé ńbẹ̀ wọ́n wá dá ìyàtọ̀ mọ̀ mo ti sọ̀rọ̀ yẹn dáadáa I will continue say it pé ìyàtọ̀ wà láàrin ìjà ẹkùn àti ìrù ẹkùn mo tẹ̀ jẹ́ pé ẹni tó dá ìjà ẹkùn lẹ́ni pé mò ń lára òun ni kò yé ni tó bá yẹ á mọ̀ pé kì í ṣe ìlara pé mo tẹ̀ ti sọ fún pé come out explain to the Yorùbá race this is the reason tí mo fi create èmi àtàwọn kan tá a fi create ìjà ẹkùn èmi ni mo ní ìjà ẹkùn o olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ìyá ló dá ìrù ẹkùn lẹ̀ pé kì í ṣe kí àwọn ọmọ tó wọn síta máa fi orúkọ Sunday Ìgbòho lọ máa fi gba owó lọ́wọ́ èèyàn bàbá kan sọ fún mi lẹ́nìí pé over 200,000 lòun ti dá sínú ìjà ẹkùn pé òun tún lọ rẹ́gísítà àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ in the name pé wọn ò sọ fún pé àròlé 1010 lónìí pé òun tó ń sọ fún un ni pé Sunday Ìgbòho pé àwọn ọmọọṣẹ́ Sunday Ìgbòho bàbá kan tiẹ̀ sọ fún mi níbẹ̀ pé ó náwó ilé yẹn sí mi pé òun sọ fún un pé ó máa fún wọn ní ilé yẹn lọ́fẹ̀ẹ́ kan fi ṣe ọ́fíìsì bàbá yẹn wọlé lọ gbé píṣọ Sunday Ìgbòho tó ti ṣe ńlá tó kọ ìjà ẹkùn sí lára mo wá ní sà Sunday Ìgbòho know nothing about ìjà ẹkùn but ìjà ẹkùn níjọ́ títí ìjà ẹkùn wá bá Sunday Ìgbòho ńlé tánà wá kí pé welcome back to your father's land ní má jàsọ láṣẹ ìmọ̀ pé kankan wà tó ń jẹ́ ìjà ẹkùn. ló má lè pè é rà
Májàsọ́lá mi o máma yí wá padà o ẹ ṣe ẹ má bá mi lọ́ọ̀fẹ́ ẹ má bá mi láìkẹ́ torí ó yàtọ̀ síra wọn ni mo tún sọ lé ní èmi ò ṣe lára anybody ìjà ẹkùn àwọn tó dá ìjà ẹkùn lẹ̀ tẹ́ máa sọ fún yín pé wọ́n ṣe fídíò pé wọ́n ń wọnú igbó irọ́ náà pa torí ìyá pẹ́pẹ́ mi lé ní pé báwo ni Sunday Igboho ṣe máa gbà kí wọ́n lọ lé Fúlàní nínú pé wọ́n tún gbé fídíò dání àwọn ìjà ẹkùn ṣé ó yàtọ̀ síra Sunday Igboho kọ́ ló ní ìjà ẹkùn you know nothing about ìjà ẹkùn kọ́ máa dẹ̀ forúkọ Sunday Igboho ti àwọn èèyàn mọ́ ní ìjà ẹkùn tí n bá dá ẹgbẹ́ kan lẹ̀ àtàrí ológbò ẹ understand màá lílé sọ fáwọn èèyàn pé bàbá Èkìtì àtàrí ológbò òun lónìí ẹ má borúkọ Sunday Igboho jẹ́ làwọn sọ fún yín and don't cause confusion láàrin àwọn ènìyàn àwọn mi kí ni mo fẹ́ lára fún ohun tó máa jẹ ohun tí ẹnìkálùkù wa máa jẹ ó máa jẹ ṣùgbọ́n ẹ má bà nǹkan tí àwa tá a wà níta à ń forí rọ ẹ má bàjẹ́ tẹ́ bá yà lẹ́gbẹ́ kiri tẹ́ gbé dání it is time for the Yoruba race to know the truth ká lè mọ bí tá à ń lọ ìrù ẹkùn yàtọ̀ sí ìjà ẹkùn bí ìrù ẹkùn ṣe yàtọ̀ sí OPC ìrù ẹkùn ẹ ti gbọ́ lẹ́nu Sunday Adéyẹmọ Ìgbòho ṣàpọ̀wò ta fọ́ọ̀mù pé wọ́n ta o fọ́ọ̀mù tí mo tún sọ téèyàn kan bá sọ wípé Sunday Igboho ìrù ẹkùn o à ń gba owó fọ́ọ̀mù 20,000 ní o à ń fẹ́ ṣe pé owó iye báyìí ní 50,000 onítàn fẹ́ gba yín ni ẹni tètè bá máa gbọ́ lórí nípa ìrù ẹkùn tí ẹ bá ti gbọ́ lẹ́nu Májàsọ́lá ẹ gbọ́ látẹnu Ọ̀gá Killer àtẹnu tó tún tẹ̀lé Ọ̀gá Killer the ìrù ẹkùn have procedure they have rule and regulation ń tẹ́ bá fẹ́ gbọ́ nípa ìrù ẹkùn lẹ́kìtì ẹ gbọ́ látẹnu tó jẹ́ commander àwọn lẹ́kìtì they have commander each state wọn dẹ̀ ní ká lọ máa gbowó fọ́ọ̀mù ìrù ẹkùn kọ́ ló ń gbowó fọ́ọ̀mù ṣe gbọ́ mi pé wọ́n ní àwọn ìrù ẹkùn fẹ́ ra bọ́ọ̀sì irọ́ ni o pé wọ́n forí Sunday Igboho ẹgbẹ́ Sunday Igboho ṣe ìdálẹ̀ yẹ a fẹ́ ra bọ́ọ̀sì ká lè ra bọ́ọ̀sì sí state tí a máa ra bọ́ọ̀sì ẹnu Sunday Igboho ẹnu Ọ̀gá Killer ti máa gbọ́ àwọn kọ́ ló ní ìjà ẹkùn ó yàtọ̀ síra wọn ìjà ẹkùn yàtọ̀ sí ìrù ẹkùn bàbá Èkìtì ń pariwo ẹ má sanwó sí igbó atúlùmí ní ẹ má ràn wọ́n lọ́wọ́ o the problem that I have with them ni pé wọ́n lórúkọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tẹ́ bá fẹ́ ra bọ́ọ̀sì àwa ìjà ẹkùn ẹgbẹ́ àrólé 1010 a nílò bọ́ọ̀sì àwọn tó bá nífẹ̀ẹ́ sí yín wọ́n á ra bọ́ọ̀sì fún yín ẹ má lórúkọ Sunday Igboho mọ́ tẹ́ bá lórúkọ Sunday Igboho fún ìjà ẹkùn bí gbàtà wọn pẹ̀ ń fọ́dọ̀ àwọn èèyàn ní bàbá mi kọ́ sọ wọ́n láwọn náà ní security titi wọn náà àwọn náà ń dá security kan lẹ̀ tí ìrù ẹkùn bá jáde síta wọn ìdẹ̀wì join ìrù ẹkùn that is it àwọn olórúkọ Sunday Igboho lọ́ máa gbowó lọ́wọ́ èèyàn lọ́ máa fi ta fọ́ọ̀mù fún yàn ẹ̀yin ọmọ odù tó dá ìwà tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní Canada tẹ́ wà ní London tẹ́ wà ní all over the world tẹ́ jojúlówó ọmọ ìrù ẹkùn ò ta fọ́ọ̀mù o tẹ́ máa pè yín pé àwọn èèyàn yín tó wà lé mo dẹ̀ ní àwọn bàbúrò bíi mẹ́fà tó náà ní interest ńlé that is 60,000 ẹ̀ ń fowó tó gẹ̀lẹ̀ tẹ́ni o tẹ́ bá lẹ́ni tó fẹ́ join lẹ́ni tètè ẹ pè mí màá dàrẹ́ tí wọ́n lọ sọ́dọ̀ àwọn commander màá sẹ́ndì nọ́mbà ẹni tẹ́ máa pè ní 60 states fún yín wọn ta fọ́ọ̀mù Sunday Igboho ti jáde síta pé wọn ta fọ́ọ̀mù ẹ má da papọ̀ mọ́ra wọn. Welcome back. Ìrù ẹkùn ó yàtọ̀ sí ìjà ẹkùn mo ń sọ pé èèyàn kan lára àwọn bàbá tí mo bá sọ̀rọ̀ ń bẹ̀ pé iṣẹ́ ìrù ẹkùn kò sí láàrin ìgboro ìgbẹ́ nínú àwọn forest wa àwọn eléri ibú tó sápamọ́ sínú forest wa tó ń dà wá láàmú ní ìrù ẹkùn fẹ́ dì. ẹ máa bá mi lọ́ọ̀fọ̀ ẹ máa bá mi share ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ọmọ ìyàtọ̀ láàrin ìrù ẹkùn àti OPC Gani ọmọ ogun 5 million fake ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ọmọ ìyàtọ̀ láàrin ìrù ẹkùn àti ìjà ẹkùn torí ẹ̀ la fi ń pariwo ẹ ti ra irọ́ ló pọ̀lọpọ̀ torí àwọn tó ń jáde síta thank you yami kíkẹ́ lọ́mọ Fásánmi Sunday Igboho ti create another avenue to make money no Igboho yìí ṣe olóṣì mo ti ń pariwo ẹ̀ tipẹ́ àádẹ́ tó máa pariwo fáwọn tí ò tí gbọ́ mo ní ìlú márùn tí mo lọ lẹ́ni wọn ò tí ì mọ ìyàtọ̀ láàrin ìrù ẹkùn àti ìjà ẹkùn àdó Ọlọ́run dẹ̀ lòmí lẹ́ni láti jẹ́ kán mọ̀ pé ìrù ẹkùn belong to all of us ìjà ẹkùn private company àwọn kan ní mo dẹ̀ jẹ́ kán mọ̀ pé Sunday Igboho no nothing kò mọ̀ kankan nípa ìjà ẹkùn pé Sunday Igboho dẹ̀ ta fọ́ọ̀mù téèyàn kan bá wá báyìí pé ẹ wá gba fọ́ọ̀mù ń wá 10,000 ní tó bá dárúkọ Sunday Igboho ẹ di onítọ̀hún kẹ́kọ̀ọ́ ọlọ́pàá sí táwọn kan bá sọ fún mi pé gúrùpù ti ẹgbẹ́ security tí Igboho ṣe ẹ̀dá kalẹ̀ wọ́n fẹ́ ra bọ́ọ̀sì ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin náà dá sí irọ́ ló wà ń díẹ̀ irọ́ torí tó wà nílẹ̀ yìí àjùmọ̀ṣe gbogbo wa ní tá a bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń parọ́ fún ara wa á dàbí pé àwa gan fún ara wa là ń la ọ̀nà fún àwọn Fúlàní láti máa ṣe wá bó ṣe wù wọ́n bẹ́ẹ̀ ni torí tó bá parọ́ lẹ́ni ẹni tó parọ́ fún èèyàn mẹ́wàá lẹ́ni ọ̀la tó parọ́ fún èèyàn mẹ́wàá tó parọ́ fún yẹn níjọ́ tí irọ́ ẹ̀ bá ti já lọ́dọ̀ wọn náà wá káwọ́ sókè pamọ́ ṣe mọ́ àwọn tó tẹ̀ ń bá wa gbà yìí lójoojúmọ́ náà rọ́ wọlé kẹ̀tíkẹ̀tí fún mi ò bẹ́ni bẹ́ni ẹnikẹ́ni jà èrè ìdí tí mo fi pè é
Àrólé tẹ́tẹ́ come out it is not about pé àwọn ẹgbẹ́ wọn lẹ́sẹ̀ bàbá Èkìtì ń pariwo wọn lọ tún ṣe program fún mi ní ọ̀sẹ̀ tó kọjá èmi ò ráyè but I will say the truth ilé lèmi wà South Africa ni wọ́n wà if you want to fight for the Yorùbá race come on. Tí ẹgbẹ́ ẹ bá fẹ́ gba mọ́tò lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹ má dárúkọ Sunday Igboho sí ẹ má dárúkọ Sunday Igboho sí that is the problem that I have with you ẹ má dárúkọ Sunday Igboho sí. Àrólé tẹ́tẹ́ àwọn ọmọ tó tẹ̀lé Èkìtì níjọ́ wọn àná wọ́n wà lẹ́wọ̀n lẹ́ni láti 2023 ọdún kẹta rèé tí wọn ò tí ì ṣẹjọ́ wọn táwọn ọmọ yẹn wọnú wàhálà kan tó yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn. Don't fake people in the name of Sunday Igboho. Let Ìjà Ẹkùn be Ìjà Ẹkùn. Let people know that Ìjà Ẹkùn belong to me. It's a private security company. But Ìlú Ẹkùn belong to all the Yorùbá indigene tó jẹ́ pure Yorùbá tó jẹ́ ojúlówó ọmọkọ that want to join hand together and fight the Fulanis. Kábíyèsí kan bá mi sọ̀rọ̀ lálẹ́ àná inú mi dẹ̀ ń dádùn ọ̀rọ̀ àṣírí tí kábíyèsí yẹn ń bá mi sọ inú mi dẹ̀ ń dádùn. Ṣùgbọ́n tó bá dé pé àwa gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ ń wò níwájú làwa bẹ̀rẹ̀ sí ń ṣe kétékété wọn á nítorí tí ń gbà táwọn ọmọdé pariwo torí tí wọn fi dá sí wọn rèé. Wọ́n ní àwọn àgbààgbà wò dá sí wọn àwọn àgbààgbà wọn dá sí wọn àwọn àgbààgbà wọn dá sí wọn torí tí wọn fi dá sí wọn rèé torí aṣọ àlà làwọn kan máa tẹ́kọ̀ sí. So táwa bá rí nǹkan tó kù díẹ̀ káàtó táwa ò bá lè sọ. And if I say that I love Sunday Igboho tí n bá rí tó lè bá lórúkọ jẹ́ kí quiet torí pé káwọn kan má bàa bú mi títí káwọn máa lè ní mo jẹ́ nìyẹn. Ẹ má forúkọ Sunday Igboho gbowó lọ́wọ́ àwọn èèyàn. Ìyá tó wà ní kẹrẹ́yẹ Ọlọ́run ló yọ ó ti fẹ́ pe lọ́ọ̀yà kó sáyẹn fún wọn ó ní bí wọn àbá ṣe wọlé ọmọ ṣe wọlé àwọn tìbàdàn nìyẹn in the name of Sunday Igboho bàbá kan náà ti pè mí lẹ́nìí Israel ni bàbá yẹn wà Israel pé òbítíbitì owó lọ́ntẹ́ lọ́lé wọn lọ́wọ́ in the name of Sunday Igboho tí Igboho dẹ̀ mẹ́ni tì nípa ẹ̀ please ń tẹ́ gbé dání ní kẹ́ gbé dání please ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ there is nothing bad pé ẹni private security pé ẹni tó bá fẹ́ gbà yàn sí géètì ẹ̀ ẹ fẹ́ ṣe ìnáwó ni ẹ wá ní bí èèyàn wá láti Amẹ́ríkà ń sọ wẹ́ni tó máa dúró tí lẹ́yìn tó máa bá gbé báàgì kiri nothing bad on it ẹ̀yin kọ́ lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ máa dárú ẹ̀ lẹ̀ ṣùgbọ́n ẹ má lọ ọmọ Sunday Igboho lọ́rùn là ń sọ ẹ má fi yàtọ̀ wọn pé ẹ̀yin òun ṣe Ìlú Ẹkùn o Ìjà Ẹkùn lẹ́yìn iṣẹ́ titi yín ò kọjá káṣí géètì kábàyàn gbé báàgì kábàyàn sílẹ̀kùn mọ́tò ẹ má confuse àwọn èèyàn ẹ wá ní èèyàn kan àwọn ṣe lára yín wọn bá yín jà no kó lọ wo program tí àwọn ọ̀tá ń ṣe ìjọ táwọn ọmọ yẹn lọ lé Ìgbòho fọ́tò tán yà táwọn náà ti ń pẹ́ káàkiri pé Sunday Igboho lọ̀gá wọn Sunday Igboho ní bàbá wọn òun làwọn ọ̀tá ń lò so mo sọ èyí fẹ́yìn ọmọ kóòtù òjìrì tájọ wà níta ẹni kò yé yín mo ní mo ṣe program lórí TikTok wọn ní orí Facebook ní kí n ti jẹ́ kán rí that is why tí mo fi wá sórí Facebook ìyàtọ̀ wà láàrin Ìlú Ẹkùn àti Ìjà Ẹkùn àwọn tó ní wọ́n fi ṣe private company ní Ìlú Ẹkùn ní títí wà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ to flush all the enemy out of the Yorùbá land check me wọ́n ń tò lọ́wọ́ àwọn bàbá yẹn ń tò lọ́wọ́ that is update wọ́n ń tò lọ́wọ́ ohun tó dẹ̀ nìkan gbà tá a máa fi ṣèwádìí àwọn tó bá wà ń bẹ̀ wọ́n ń gbà lọ́wọ́ anybody tó bá ní interest kó pe àwọn commander tó wà ní state ẹ̀ àwọn kó pè mí ohun tó bá yẹ kó ṣe màá ní kó ṣe màá sẹ́dẹ̀ sí bí ó yẹ kó sẹ́dẹ̀ sí tí ò ná yín lówó àfowó gba fọ́ọ̀mù nínú Ìlú Ẹkùn o olóyè Ìgbòho dẹ̀ kọ́ ló ní Ìlú Ẹkùn tẹ́ bá ní the service Ìjà Ẹkùn ẹ lọ bá wọn tẹ́ bá ní the service Ìjà Ẹkùn ẹ lọ bá wọn the only service that Ìlú Ẹkùn ní ni pé to flush the Fulani out of the Yorùbá land the evil Fulanis n tà ń sọ nìyẹn ẹ̀yin tẹ́ sọ pé ẹ wà confused ẹ má wà confused mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn tó bá tún dọ̀la màá tún dárúkọ màá tún ṣe Ìlú Ẹkùn yàtọ̀ sí Ìjà Ẹkùn mo ohun tí OPC fojú yín rí Ìlú Ẹkùn ò lè fojú yín rí torí gbogbo wa lájọ máa jókòó Ìlú Ẹkùn is not man decision gbogbo wa ni àpérò gbogbo ọmọ Yorùbá ni àjọṣe ọmọ Yorùbá ni àgbékalẹ̀ ọmọ Yorùbá ni àtúgbọ́lẹ̀ ní pé wọ́n tún ní Ìbàdàn wọ́n tún kidnap ìyá àbèjì ká àtọmọ ẹ̀ wọ́n láàbúrò olóṣèlú kan ní Ìbàdàn ni ẹ rí pé iná ti ń jẹ́ lórí kókó ẹ rí pé iná ti nà ṣé irú àsìkò ló yẹ ká máa forúkọ ara wa gbá àwọn èèyàn ṣé irú àsìkò ló yẹ ká tún máa parọ́ fún ara wa bébí bá ń pa yín ẹ sọ pé ó láwọn ìyá kan tí mo lè pa àwọn bàbá kan tí mo lè pè pé bàbá ẹ wo ọwọ́ tí bàbá Èkìtì wà yìí mo búlọ́ọ̀kì ebi tẹ̀ ń pa mí ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n kẹ́ máa fún pé Sunday Igboho àti ń ta fọ́ọ̀mù lọ́wọ́ 13,000 ní fọ́ọ̀mù kiri kankan they snap that form wọ́n sẹ́dẹ̀ sí mi but I don't me need láti pè síta enough is enough enough is enough you are welcome enough is enough why are we deceiving people nínú problem tá a wà yìí situation tí Yorùbá wà ń gbà yẹn lọ ní túbọ̀ ní tètè fi wọlé sí wa lára tó fi gbá ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá enough is enough ẹ má wùwà bí dúpọ̀ ní tìrí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ gbé dání OPC enough is enough
kó tó du ọ̀rọ̀ ní ká má sọ òun enough is enough. àmú wà ẹ̀ bá gbọ́n tẹ́ni yẹn sọ pé wọ́n wá bá òun náà ni pé bàbá òun dẹ̀ mọ̀ mi dáadáa pé wọ́n ní kóun wá jọyìn ìjà ẹkùn tí Sunday Igboho ṣẹ̀ dálẹ̀ mo wá ní ó yàtọ̀ síra wọn. ìlọrun n ò dẹ̀ ní í ṣe bàjẹ́ ọmọ làkejì bàyẹ̀ ń gbógun ẹ ṣáà máa wùwá re mo wí iná mo dánu dúró. Thank you for the awareness, Baba Ekiti. We must learn our lesson for Yoruba nation where some people just came to enrich themselves. We have never forgot. Yes, ìyẹn àyàn lẹ́nu rẹ̀ abámi òun la fi ń sọ bẹ́ẹ̀. àwa tá a dúró àwọn tó jẹ́ pé àsáré wá ni wọ́n gbogbo ìwọ̀sí ìgbà yẹn lọ́wọ́ jọ dà sí wa lára ni pé ibi ń pa wọ́n ni wọ́n fi ń pariwo Yorùbá nation bẹ́ẹ̀ ibẹ̀ la dẹ̀ sí ń lọ. orílẹ̀-èdè wa ya sì máa gbà pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ yìí but we must first of all flush them out torí àwọn náà mọ̀ pé n tó máa gbẹ̀yìn ìrìnàjò yẹn náà fi ń rọ̀ṣì ara wọn wá kí n tó máa lọ torí mo ì máa wá orí ọ̀fẹ́ àti wá lálẹ́ bó ṣe ń tìtì program yẹn ìjẹ́ ìran kan wà ní ilẹ̀ Yorùbá tá à ń pè ní Fúlàní Yorùbá tí ò bá ti sí ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ dá mi lóhùn lálẹ́ ká lè jọ mọ ohun tá a fẹ́ ṣe lórí wọn òkè lẹ́ ń wò yẹ orí àpáta lẹ́ ń wò yẹ ṣẹ́rí orí àpáta lẹ́ ń wò tó lọ yẹ orí àpáta òun lẹ́ ń wò orí àpáta lẹ́ ń wò yẹ òkè ní o òkè gidi òun lẹ́ ń wò ṣẹ́ ẹ̀ ń wò lọ́ọ̀kan àwọn òkè gidi òkè ńláńlá tó yí ilẹ̀ Yorùbá ká gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti wà ní ìlú tí orí ẹ̀ òkè tó jẹ́ àpáta ẹ jẹ́ á ṣe fìjìláńtẹ́ débẹ̀ ibẹ̀ náà ń sápamọ́ sí ẹ gbọ́ èyí dáadáa ìwọ tí òkè bá ti wà ládùúgbò ibi tó kọ́lé sí most especially àwa tá wà lẹ́kìtì ń bí báyìí tó mọ̀ pé new site níbi odi ìlú lẹ́wà let us be vigilant they are ready to deal with Yorubas and the Yoruba must prepare for them to face them kí ẹ mọ̀ pé mo ń sọ ọ̀rọ̀ kan tipẹ́tipẹ́ pé ààrò tó bá tutù lédi yẹn máa ń yé ló máa ń sábà sí ṣe gbọ́ mi ṣé bó ṣe ń kidnap nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí náà ṣe kidnap nílẹ̀ Ìgbò nígbà tó ń gbé wèrè wá táwọn yẹn fi wèrè pàdé wọn this time around àwa náà gbẹ́dọ̀ gbé wèrè pàdé wọn to say no to the Fulani agenda in Yorùbá land remain blessed thank you ẹ má sanwó fọ́ọ̀mù fẹ́nikẹ́ni o Sunday Igboho ògbóná èèyàn jáde síta pé ẹ wá gba fọ́ọ̀mù o Sunday Igboho ta fọ́ọ̀mù fẹ́nikẹ́ni o ìlú ẹkùn òdẹ jáde síta páwọn fẹ́ ra bọ́ọ̀sì ẹ wá donate owó bọ́ọ̀sì fún wọn o ẹ gbọ́ èyí dáadáa o tí ẹ bá dá owó fọ́ọ̀mù fún àwọn kan tí ẹ dẹ̀ dá owó bọ́ọ̀sì fún àwọn kan tó bá dọ̀la tẹ́ ẹ rí bọ́ọ̀sì tí ẹ rí fọ́ọ̀mù ẹ má darúkọ Sunday Igboho sí o ẹ dẹ̀ má darúkọ ìlú ẹkùn sí ṣẹ gbọ́ mi ẹ má darúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Májàsọ́lá ẹ má darúkọ ẹ sí torí pé kò rán wọn kò rán anybody tí bàbá Èkìtì bá jáde síta pé ẹ wá gba fọ́ọ̀mù o bàbá Èkìtì ní afẹ́ ra bọ́ọ̀sì fún ìlú ẹkùn bàbá Èkìtì fẹ́ gbá yín ni o mọ́tò tí tèmi wà nù gbó níbi tó takú sí mọ́tò tí mo ní mo lẹ síkà ìlú ẹkùn sí ó wà nù gbó náà ó dẹ̀ tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ torí purọ́ oníyì Yorùbá wípé ẹ̀tẹ́ ló máa ń gbẹ̀yìn ẹ̀ purọ́ oníyì sí láàrin ẹni kíni mẹkáníkì wọn náà ti sọ pé tí n bá tuntun ṣe bẹ́ẹ̀ ó ti máa ṣe bẹ́ẹ̀ ìsìpẹ́tà kí n lọ ra ànádà ẹ̀jẹ̀ sí ìdẹ̀ lówó ẹ̀jẹ̀ ọ̀sìn máa má lè jì ẹ̀ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ bá wẹ̀yìn mọ́tò mo náà rí àwọn kẹ́gì omi tí mo rọ ọbẹ̀ tó bá tutù bá tutù omi tí màá tún ṣáná sí. Sunday Igboho ní ẹ dá owó bọ́ọ̀sì fún ẹnikẹ́ni o ọ̀gá kílà ò ràn yàn o pé ẹ lọ gbowó fọ́ọ̀mù o ọ̀yà máa dáwó fọ́ọ̀mù ebi ò pa wọ́n o ebi ò pa wọ́n wọ́n dẹ̀ dá ìrù ẹkùn lẹ̀ tó enrich theirself mbà ẹ gbọ́ èyí dáadáa o torí tẹ̀yàn kan bá jáde síta pé àwọn ìrù ẹkùn wọ́n gba fọ́ọ̀mù lọ́wọ́ òun wọ́n gbowó fọ́ọ̀mù lọ́wọ́ òun àwọn nílùú wọn òun lòun wà nínú kọ́mítì kan àwọn about bíi 250 bíi 300 làwọn sẹ́ndì owó fọ́ọ̀mù ẹ̀ máa kẹ́pẹ́ tonítọ̀ lórí program mi o àwọn ìrù ẹkùn living by Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọ̀gá kílà ìyá mi Ṣọlá kò gbẹdọ̀ kú authority wọn ta fọ́ọ̀mù wọn àdẹ̀rẹ́ ẹnikẹ́ni jáde síta ẹ má fojú pòjó wọn o ìrù ẹkùn belong to all of us ìyàtọ̀ dẹ̀ wà nínú ìrù ẹkùn àti ìjà ẹkùn ìrù ẹkùn lára bọ́dì ẹkùn ló wà ìjà nígbà tó bá ń jà ni ó yàtọ̀ ìjà yàtọ̀ sí ìrù ṣẹ gbọ́ mi Sunday Igboho ló ní ìrù ẹkùn to deal with Fulani people to face the Fulani people àròdílé tẹ́ntẹ̀ ló ní ìjà ẹkùn to be able to create a security to open gate open òyìnbó iná ló fi yà jẹ mí ó máa ń wù mí kí n máa flush òyìnbó out láti lè máa ṣí géètì bí àwọn bánsà tó wọ́n yóò bàtà àwọn bánsà yẹn lọ pé àwọn ìjà ẹkùn bíi 2 mẹ́ta sọ́dọ̀ wọn á máa tẹ̀lé yín káàkiri ń táwọn wà fún nìyẹn private company ni tí wọ́n bá lọ sínú abẹ́ igi kẹtọ́ sọ pé àwọn wà nínú wọ́n ń tàn yín ni èmi ò ní parọ́ fún yín wọ́n ń tàn yín ni tí wọ́n bá ṣe fídíò ìrù ẹkùn tí ìrù ẹkùn bá bẹ̀rẹ̀ wọn à ní ṣe fídíò nùgbó ńbà àwọn ní ètò àwọn àtàwọn àgbàgbà ilẹ̀ Yorùbá jọ tó pé báyìí la ṣe fẹ́ kó rí báyìí Yorùbá ní pé iṣu àtẹnumọ́ nǹkan ní kì í jóná iná ìsìsì ìjóyàn lẹ́ẹ̀mejì ohun tí OPC fojú wa rí the failure that OPC cause for Yorùbá land we must not allow it to repeat itself again bó ṣe jẹ́ nìyẹn ojú òní tì yín
àwọn kan máa ń pè mí ní èrè pé ọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ mi ti lóde jù mi ò fẹ́ kájọ fèlè ara wa ni tí n bá ti jí tí mo sùn tí mo jí tí mo bá lájú pé Nàìjíríà ni mo ṣì wà ẹ̀rù máa ń dá mi ń bà yàtọ̀ ẹ̀rù ọjọ́ ọ̀la mi gan máa ń bà mí ẹ̀rù ọjọ́ ọ̀la máa ń bà mí èèyàn kan sọ fún mi lẹ́nu ní skul kan àwọn gòdògòdò kankan páàkì mọ́tò lẹ̀ síwájú ọ̀dọ̀ wọn ni ó ní àwọn ọmọ skul yẹn fọ́ síta ni wọ́n bá bẹ̀rẹ̀ sí sáwọ́ gbó lọ àwọn Boko Haram ti dé ẹgbẹ́ wá ó ẹni máa fọfẹ́sì ẹ mọ̀ pé ìtìjú la ló jẹ́ fún ìran Yorùbá kí àjòjì bá máa halẹ̀ mọ́ wa ní ilẹ̀ bàbá wa ṣé àwa lórí ọ̀fẹ́ àti ṣerú ẹ̀ nínú ilẹ̀ wọn ká tó wá gbé ẹgbẹ́ kan jáde síta tó ṣe tán tí olórí wọn tó fi ara ẹ̀ jì to flush them out of the Yorùbá land káwọn kan tó wá gbé ẹgbẹ́ kan kalẹ̀ káwọn máa forúkọ yẹ máa fi confuse èèyàn kan tó wá máa forúkọ Sunday Igboho máa gbowó lọ́wọ́ èèyàn àṣírí yẹ ká jọ bá wọn wí pé sàn láàrin ajẹnimu ní pẹkọrọ ẹ mọ lọ tí o ṣe ti Sunday Igboho ẹ mọ lọ ọmọ lára ẹgbẹ́ àròlé 1010 lélẹ́yìí àwa là ń ta fọ́ọ̀mù ẹ wá ra fọ́ọ̀mù ẹ má sọ pé Sunday Igboho ló dálẹ̀ Sunday Igboho máa ń pa ẹ̀ káwọn èèyàn lè ra fọ́ọ̀mù yín torí olóyè Sunday Igboho ó yàtọ̀ síra wọn. àwọn èèyàn wà mẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wà bẹ́ẹ̀ yẹn. olóyè Sunday Igboho tún ṣe bẹbẹ o látàrí bí òun àti àwọn ikọ̀ rẹ̀ ṣe wọnú igbó Old National Park ti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti tójúbọ bó ṣe ń lọ nínú igbó yìí wọ́n sì lo ẹ̀rọ tí ń ya àwòrán láti òkè tí a mọ̀ sí drone láti fi wo gbogbo bó ṣe ń lọ nínú igbó Old National Park yìí ẹ wo wọ́n rí nǹkan nínú igbó yìí kí ni olóyè Sunday Igboho àti ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ìrẹ̀kùn rí nínú igbó àìsí ń bẹ̀ láì bá wọn dá sí o láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ jẹ́ ká sáré gbẹ̀yìn débẹ̀ bí gbogbo ìrìn àjò yẹn ṣe lọ nínú igbó Old National Park àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ó yá ẹ jẹ́ ká wo bó ṣe lọ. ẹ lọ sọ̀rọ̀ ẹ lọ sàlẹ̀ lọ́wọ́ ètò bí bàbá fẹ́ kógbó ẹ lọ sí sàlẹ̀ lọ́wọ́. àwọn èèyàn wà mẹ́ẹ̀. àwọn màálù yẹn pọ̀ nù bẹ́ẹ̀ yẹn wọ́n rí èèyàn kan. màálù pọ̀ nù bí. bí kò kí ló wà mẹ́ẹ̀. ibi. ilé mi o. wọ́n gbé lé nìyẹn. igi tó ti gbẹ ni. ṣẹlẹ̀ ká lọ sí. rí movement mi. àwọn màálù yẹn pọ̀ nínú rẹ̀. àwọn tó spẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ fún wa. ok ọmọ kan rédíò wọn ẹ jẹ́ kí n ní kí drone padà wá pọ̀ torí bátìrì yẹn. Return to home. àwọn boys àná yẹn. àti débẹ̀. súnmọ́ ìgbà tó fly drone yẹn síkà ẹ súnmọ́ ọ̀gẹ́dẹ́ kí wọ́n gẹ́gẹ́ bá wọn sọ̀rọ̀. yìí kọfí. hello Táíwò. ẹ súnmọ́ ẹ̀gbọ́n síkà tó fly drone yẹn ẹ súnmọ́ ọ̀gẹ́ bá wọn sọ̀rọ̀. Can you hear me? Hello Táíwò.
Sokoto! 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 ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.